ọ̀tọ̀ mi ọ̀tá mi ò ní káyé ìṣòro rẹ̀. ọ̀pẹ̀ kẹ́tẹ̀ dàgbà o inú ń bí ọmọ aráyé bínú bá ṣe síbi gbọ́n ní abárikùn amọ̀níṣe ni. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní iṣẹ́ mi aṣojú ọ̀ṣọ́ mi ọ̀tá mi ò ní káyé ìṣòro rẹ̀. kádìjú ká ṣe bí ẹni kú o káwọn ẹni tí ó sunkún ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ gbà wù káwọn ẹni tó ṣe ní pẹ̀lẹ́ o. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. abániwọ̀ràn bá orí dá o lọ́mọ aráyé ẹ má fọ̀tá ṣe pé mọ́ o. àdá bí àdá ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ìṣòro rẹ̀. Ẹjàmbá kan. Wo bákan náà mà ní bákan náà ni experience yẹn náà ni gbogbo wọn tún béèrè àwọn ilé ìtura tó yàtọ̀ wọn ni gbọ́dọ̀ ní 6 years experience. 6 years. gbogbo tí fẹ́ rí experience ọdún mẹ́fà àbátí mi wọn gbà mí síṣẹ́ o lè imagine. Wo darling ṣáàjẹ́ ká fọkàn wá sọ́dọ̀ Ọlọ́run èmi nígbàgbọ́ wípé ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Báwo wà ní school àwọn ọ̀dà mi tó lọ? Mo tún bẹ̀ wọ́n náà ni mo ní kàn jọ kán ní sùúrù fún wa títí di ìparí oṣù. Ìparí oṣù? Náà tí n bá gba sálárì mi. Wo darling bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ń rọ̀lẹ́ yìí mo á pàdé kí á ti kà lẹ́nu gate bó ṣe tutọ́ sókè ló fojú gbà kò sí nǹkan tí màá ní ò sọ sí mi kó lè má di pé káwọn neighbors ṣe máa yọjú kán máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo á bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n pé kán jọ kán ní sùúrù fún wa títí di ìparí oṣù. Again? Náà ó ṣàmọ̀ pé owó oṣù mẹ́ta náà jẹ wá wọ́n dẹ̀ promise pé wọ́n máa san gbogbo ẹ̀ papọ̀ at least a lè fi yẹn settle gbogbo gbèsè tá a jẹ a sanwó ilé a dẹ̀ tún sanwó school ọmọ ọkàn wọn á dẹ̀ balẹ̀. Ìgbà tá a bá fi gbogbo owó san gbèsè tán kí la máa jẹ? Jẹ́ àfihàn lẹ́nu èmi mọ̀ ipò lóhun tó ń ṣe bẹ̀ ò tí kúrò nídìí àrò. Kí ló máa jẹ báyìí? Kí ló wà? Ẹ̀wà tá a jẹ kù lálẹ́ àná ṣì kù díẹ̀ mo dẹ̀ wọ́n mẹ́kin tó jáde mímọ̀ ṣé kí n gbé wà ní. Ó dà àbí. Baby
everything will be okay. Mumbo, tell me about you. Kola. Yes, sir. Kola, my boy. Congratulations. Yes. Sir, kò yé mi o. Okay, mo ìdí tí mo fi ń congratulate àbí? Bẹ́ẹ̀ sir. Kola, inú mi dùn láti sọ fún ẹ wípé ìwọ ni school authority yàn láti ṣàṣojú wa ní an exchange program tó máa wáyé ní UK precisely. Yes. Èmi. Gbogbo wa la rí I'm a performance here. They're very good. That's wonderful. Okay, and I've been very good because in 2 weeks' time, o máa kúrò ní ìlú yìí láti lọ sí ìlú Èmbò. Program yẹn kan fúnra rẹ̀ gbọ́dọ̀ ju 2 months lọ. Àwọn ìwé kan wà níbàyẹn sí tí vc fúnra rẹ̀ máa fọwọ́ sí, understand? So mo fẹ́ kí o represent wa dáadáa. Okay? Congratulations again. She was, sir. All right. She's up. Okay. All right. Thank you, sir. Okay. Kola, one more thing. Jazz. Yeah. Jazz. Kí ló ṣẹlẹ̀? Mo jẹ́ tún. Ojú ẹjọ́ kí ló wà fún? Gbogbo náà ni o ṣàwọn. Kí ló ṣe bí yóò fẹ́ rí tí o dìde? No, mo actually ìlú dé yàn. Ọmọ ọ̀gá Kọ́lá kó pẹ́ mo ti rí náà. Kola, actually òun náà ni mo lóde. Ọmọ bá mi kí later na máa rí ra mi. Ṣé wàá ṣe president? Yeah. KB rẹ̀. Well, mo ìwọ náà ni mo ní kí wọ́n á fánà wípé kéèké pé wà tí HOD ní wàhálà pàpà ṣá. Nítorí sọ bẹ́ẹ̀. Àwọn mo rí pé lílọ bíbọ̀ ẹni ọ́fíìsì HOD these days yóò fẹ́ máa pọ̀ jù wọ́n á ní ṣe pé KB lọ bá bàbá yìí ní wàhálà fún wọn. But celebration wo mi kí ló gbóhùn lára mi ó gbóhùn jandon lára mi. Jandon. Yankee. Kò yé mi ọ̀rọ̀ rẹ̀ ò yé mi. Okay. Ṣé mo exchange program tó máa ń ṣe? Exchange program. Yeah. School authority wọ́n recommend me as a candidate to my represent school wa ìyẹn university wa ní program yẹn. Ọ̀rọ̀ ẹ̀ kò tí yé mi dáadáa. No. Èmi ni person ti school authority tó yàn àti lọ represent university wa sẹ́ ní exchange program yẹn. Ibo ni ọ̀pọ̀ ti yan orí ẹ̀ náà gbogbo lock tó kọ̀ máa ń kọ́ mi òwe tí mi náà bá tiẹ̀ lè rí tí má lè lọ yan orí bẹ̀ yẹn. Zero ẹ̀ wọ́n máa sọ báyìí náà ó láwọn nǹkan míì sẹ́gbẹ́ ọ̀gbọ́n lè ṣe tí mi ò lẹ́mìí náà. Jand. But do you know what about your service? No, just 2 months now fi ṣe so màá ti padà dé before service. KB. Man. No, you get to wash out for the boys. I will use my shushman to wash. A shushman to wash out? Yeah. A shushman? Yeah. KB, man. No, you still man. Daddy, I went from school. My dear, how are you? Well, How was school today? well. Put your bag down now. You ask your mommy. Mommy's in the kitchen. Go and say hi to mommy.